Olúfẹ́mi Ráìmí ó lé lọ́dún ẹ wá bá mi kẹ́ni ìrèbá Olúbọdé mo fẹ́ máa síná bolẹ̀ bí ọ̀wàrà òjò ẹ wá ní fọdún èyí sá àṣemọ ọdọọdún là á rorógbó kẹ wá kó láyé ọdọọdún là ráwùsá ìkúrí yọ̀ọ́sá ọdọọdún ìlà rọmọbì látẹ àmọ̀rí nípa ni ẹ nípa ìsọ̀lùgbà ogún ọdún lónìí ọgbọ̀n ọdún lónìí ọgọ́rùn ọdún lónìí gbẹngbẹ lókè ọdún tẹ̀sẹ̀ kò níjà ṣe mọ́ lágbára ọlọ́run ọba mi ẹni tẹ̀sẹ̀ lóore tẹ́ fi kábàámọ̀ Elédùmarè níjẹ́kẹ́ rántí ṣe é. Wọ́n ti di ológun ẹrú o Olúfẹ́mi o wọ́n kì í bí oníwọ̀n fa ọgbọ̀n o wọ́n kẹ́ni ìrètí ẹni tó yàn o ẹni tó lórúkọ kì í bá wọn sunkún òkì ẹ̀yin lọ́mọ kújẹ́ ńlá òjò wọn làgbáyé o kújẹ́ ńlá o bàbá mi tààrà kanlẹ̀ nísàlẹ̀ ọ̀wọ̀n òsèbòsèdòmọ̀ pẹ̀já Olúfẹ́mi o òsèlòsèdò pakọ̀ǹkọ̀ òsèlòsèdò níwájú kújẹ́ ńlá òsèlòsèdò lẹ́yìn òsèlòsè gbogbogbò láàárín kújẹ́ ńlá o kújẹ́ ńlá wá rògbò lágbàdá gbúdú bàbá omi arúgbó kan ṣebẹ̀ nílé yìí ojú eérú ló kú sí tí ó bá fún ọbọ̀bẹ̀ náà jẹ ọkùnrin tààrà kanlẹ̀ nísàlẹ̀ ọ̀wọ̀n Olúfẹ́mi o làgbàyí ará gbòòsò ògùn ọmọ awàràbà bíi kò dìrókò àwòrìrò bíi kò dẹ̀mí òótọ́ tí bàbá yín tó kó ọ̀nà ìbọ̀ apá Iléṣà kígbo ìrókò náà ń gbọ̀n jìjì o wọ́n ní wọn mẹ́ni tí bàbá yín fẹ́dùn pa ọmọ mẹ́ta ni bàbá wọn bí òsè ìlẹ̀gbọ́n ìlàgbà òkóyè ìlàbúrò ajíwọ́gùn rẹ̀ tẹ́bọ̀ ńlọmọ kẹ́yìn wọn léje làgbàyí ọmọ bọ̀rọ̀kọ̀ lówó lọ́wọ́ làgbàyí ọmọ bọ̀rọ̀kọ̀ là ajíwọ́gùn rẹ̀ Olúfẹ́mi o làgbàyí ara gbósókù o ọjọ́ kìíní ọjọ́ ní jẹ́ ọjọ́ òtọ́jọ́ nílé bàbá tó bí ọlọ́mọ ẹrú ọlọ́jẹ̀ dé nílé bàbá tó bí ọlọ́mọ ó ní ọmọ ọlọ́jẹ̀ náà lòun ìwọ̀fà ọlọ́jẹ̀ náà tún dé òun náà sọ wípé ọmọ ọlọ́jẹ̀ náà lòun làgbàyí ó náà dé ó lọ́mọ ọlọ́jẹ̀ náà lòun wọ́n ní tó bá jẹ́ ọmọ ọlọ́jẹ̀ nǹkan kan nìyí wọ́n ní ó yá ẹ wá ṣe bí bàbá yín ti ń ṣe wọ́n ní ẹgbẹ́gi gbẹ́nà ẹ̀rọ yọ lé láyé ọba Abíọ́dún Aláàfin ọ̀sẹ̀ rántí wọ́n ní kẹ́ gbẹ́gi gbẹ́nà ìkìtẹ́ gbẹ́gbẹ́ kó lórí kó léyín kó létí kó nímú kó lẹ́nu kó lápá kó ní kó mọ́ òkun kó látàpapọ̀ ẹsẹ̀ méjèèjì ẹ̀rọ ọlọ́jẹ̀ iná ló kọ́kọ́ bọ́ sí gbàgede níbẹ̀rẹ̀ sí ní gbẹ́gi ó gbẹ́gi títí igi lórí igi kan ìjò lójú igi kan ìjò létí ìjò lẹ́nu ìjò nímú ìjò lọ́wọ́ ìjò láyà igi oníkómọ́ òkun bẹ́ẹ̀ sì ni kò ní àtàǹpàkò ẹsẹ̀ méjèèjì wọ́n ní ẹrú ọlọ́jẹ̀ ọmọ ọlọ́jẹ̀ kọ́ ni ọmọ lọ ìwọ̀fọ̀ ọlọ́jẹ̀ ó yá mo ní bọ́sì gbàgede wá gbẹ́gi gbẹ́nà kò rọ̀ yọ lé ló bá bọ́ wájú ló bá bẹ̀rẹ̀ sí ní gbẹ́gi ó gbẹ́gi títí igi lórí igi lójú igi kọ̀ igi
lẹ́nu, igi kọ̀ igi ò létí, igi kọ̀ igi ò lọ́wọ́, igi kọ̀ igi ò láyà, igi kọ̀ igi ò ní kò mọ̀ òkun bẹ́ẹ̀ ni ò ní àtàpàpọ̀ ẹsẹ̀ méjèèjì. Wọ́n ní òkì sọmọ ọlọ́jẹ̀ mọ́ lọ. Wọ́n wá gbé làgbàyí pé ó yá wá ṣe bàbá rẹ̀ ti ń ṣe. Wọ́n gbẹ́gi gbẹ́nà kò rọ̀ yọ lé ló bá bọ́ sí gbàgede ló bá ń gbẹ́gi ní gbẹ́gi bó ṣe ń gbẹ́gi. Igudu kọ̀rọ̀ igudu kọ̀rọ̀ igudu kọ̀rọ̀ igudu kọ̀rọ̀ kíní kan ń dún nínú igi ọ̀rọ̀ inú igi ní fọ̀hún ó ń gbẹ́gi bó ṣe ń fọ̀hún ní gbẹ́gi ó gbẹ́gi títí igi lórí igi lójú igi lẹ́yìn igi lẹ́nu igi létí igi láyà igi lọ́wọ́ igi ní kò mọ̀ òkun ó látàkàkọ̀ ẹsẹ̀ méjèèjì. Lagbayi ooo ọmọ agbẹ́gi rẹpẹtẹ tayaba lọ́rẹ̀ ọdún mi gbẹ́gi òsì mi sọ̀nà ẹ̀yin lọ́ máa rí pàgídà sọ́gídẹ́tọ̀ ènìyàn. Ọmọ bọ̀rọ̀kọ̀là ọmọ bọ̀rọ̀kọ̀ lówó lọ́wọ́ nílé bàbá tó bí yín lọ́mọ Olúfẹ́mi o ọdọọdún ní sákósákórúwé ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ìran bẹ́ẹ̀ níbẹ̀ ẹ̀sùn ẹ mọ̀ bẹ́ẹ̀ ni ìran àtẹlẹsẹ̀ níbẹ̀ náwó ẹni bá ní ẹ mọ̀bọ̀ lẹ ní débá lágbára Elédùmarè ọba ọdún tí ẹ ṣe lónìí àti ìṣètúnṣe yẹn wá yẹ happy birthday to you sir. Ìgbọ́dún ìṣẹ́jú 50 ìṣẹ́jú àáyá ni long life and prosperity ooo.